ẹ̀ka sára ọ̀nkú Yẹmí ó ṣèjọ́ mẹ́ta fẹ́mi àti yín náà báyìí. Mo gbọ́ kiri kan nínú ìrònú sí pé àwọn newspaper máa sanwó, television station máa sanwó, radio station náà máa sanwó. Tó bá ń sọ nǹkan lórí ẹ̀kan sọ lórí ọ̀rọ̀ insecurity àti nǹkan ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Tí àwọn pípù yìí ò bá sọ̀rọ̀, báwo làwọn tó wà níta ṣe fẹ́ mọ nǹkan tá à ń fèsì rí bí? Ẹ̀tú fẹ́ dọ́gbọ́n freestyle, shut down social media so àní lè sọ̀rọ̀. Nigeria now is a country where we have freedom of speech, but after the speech, your freedom is not guaranteed. Ó dàbí mo mọ nǹkan tá a máa sọ fún yín náà. Uncle Yẹmí, àárín pẹ́ kọrin fún kan nínú yín. Torí mi, èèyàn mi bẹ̀rẹ̀ rẹ̀ ti torí mi. Kò ń ṣe pé ẹ fẹ́ ṣàrán wọlé o, àfẹ́ lọ sínrin. Kò rí pẹ́ kú. Okùn méjì rírun wọn. Wọ́n ti gẹ́tì kan àmọ́ kò tí kú. Báwo lè ṣe ń ṣe àyèbáyé jọ ẹ tún olú yìí ṣe? Ó mà bàjẹ́ lásìkò ní kálukú kó ti sọ fún yẹ lọ́ra kí n ràn